ọpẹ́ fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó tún fún wa láti tún rí Sunday àkọ́kọ́ nínú oṣù kẹrin. A gbé orúkọ Ọlọ́run ga tó tún mú wa parí kọ́tà àkọ́kọ́, tó mú wa bẹ̀rẹ̀ kọ́tà ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Òní ni Sunday ìmọ̀ ọpẹ́. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bí a ò tilẹ̀ ṣe ilé ìjọsìn ọkàn wa ó sì wà ní ṣíṣí sílẹ̀. Bíbélì kíkà wa láòrí nínú ìwé Mátíù orí 24 ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹtàlá, ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹtàlá tí màá kà fún wa nínú èdè Yorùbá. Bí ó sì ti jókòó lórí òkè Ólífì, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá níkọ̀kọ̀ wípé, sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ? Kí ni yóò sì ṣe àmì wíwá rẹ̀ àti òpin ayé? Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé, ẹ kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá lé orúkọ mi wípé èmi ni Kristi, wọn ó sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹ̀yin ó sì gbúròó ogun àti ìdágìrì ogun. Ẹ kíyèsí kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹ, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba. Ìyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi gbogbo. Gbogbo nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Nígbà náà ni wọ́n fi yín fúnni láti jẹ níyà. Wọn ó sì pa yín, a ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Nígbà náà lé ọ̀pọ̀lọpọ̀ yóò kọsẹ̀, wọn ó sì máa ṣòfófó ara wọn, wọn ó sì máa kórìíra ara wọn. Wòlíì èké púpọ̀ ni yóò sì dìde, wọn ó sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà lè a ó gbàlà. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà lè a ó gbàlà. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run fún ìsìn ní èdè Yorùbá wa lónìí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ńlá yìí. Ọlọ́run, gba ọpẹ́ wa. À ń lọ nínú ìsìn, Ọlọ́run máa bá wa lọ. Ọ̀rọ̀ tá ò gbọ́ jẹ́ kó yé wa, jẹ́ kó ṣiṣẹ́ agbára. Ẹ ṣe wá ní olùṣe ọ̀rọ̀ náà. A ó máa yìn, a ó máa gbé yín ga. Lónìí tí í ṣe ọjọ́ 5 oṣù kẹrin nínú ọdún 2020, ẹgbàá ọdún ó lé 20, lórúkọ Jésù Kristi. Ọlọ́run, fọ̀rọ̀ rẹ yé wa, ìtún ayé wa ṣe pẹ̀lú Jésù Olúwa wa. Ohun tí ó máa jẹ́ àkórí ọ̀rọ̀ wa náà ni Kìrìsìtíánì nílò àforítì nínú Kristi. Kìrìsìtíánì nílò àforítì nínú Kristi. Tàbá wo gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ayé lónìí, bí a ò bá rí ara wa láti pèsè àkíyèsí fún àforítì, ọ̀pọ̀lọpọ̀ ti dá padà sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ ò rántí Jésù mọ́, ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ rántí bíbọ̀ Jésù Kristi mọ́, ọ̀pọ̀lọpọ̀ ò rántí ọ̀run rere mọ́, ọ̀pọ̀ tí ẹ̀ ti sáyìn ọ̀run àpáàdì. Ìdí nìyí tí a fi gbọdọ̀ tún gbára wa níyànjú nírú àkókò bí èyí. Ta ni Kìrìsìtíánì? Kìrìsìtíánì ni ẹni tó ti jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀, tó sì ń ṣe ìfẹ́ rẹ̀. Ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 13 ó fìdí eléyìí múlẹ̀ fún wa wípé Kìrìsìtíánì jẹ́ ẹni tó ti jẹ́wọ́ Jésù Kristi tó sì ń ṣe ìfẹ́ Jésù Kristi. Kìrìsìtíánì ni ẹni tó ti jẹ́wọ́ Jésù. Bákan náà, àwọn tí ó lè fi ohun gbogbo sílẹ̀ nítorí orúkọ Jésù, àwọn èyí wọ́n tún jẹ́ Kìrìsìtíánì. Àwọn tó lè fi ohun gbogbo sílẹ̀ nítorí orúkọ Jésù Kristi, tí ò sí nǹkan kan tó jọ wọ́n lójú. Ẹ̀mí wọn ni, aya ni, ọkọ ni, ohun gbogbo tí wọ́n ní. Ẹ jẹ́ ká wò pé ayé àwọn àpọ́stélì, ẹ jẹ́ ká wò pé ayé àwọn ọmọ ẹ̀yìn Jésù méjèèjìlá, ohun gbogbo tí wọ́n ní ni wọ́n fi sílẹ̀. Bẹ́ẹ̀ ni Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ fún wa nínú ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 17 sí 19. Mátíù 10:37-39. Ẹni tí ò bá lè fi aya, tí ò lè fọmọ, tí ò lè fohun gbogbo sílẹ̀ nítorí orúkọ rẹ̀, ó ní kò yẹ ní tòun. So a bá wo àwọn méjì yìí, àwọn tí a lè pè ní Kìrìsìtíánì nìyẹn. Àkọ́kọ́, àwọn tó ti jẹ́wọ́ Jésù lólúwa àti olùgbàlà, tí wọ́n sì ń gbìyànjú láti ṣe ìfẹ́ rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tí wọ́n lè fi ohun gbogbo sílẹ̀ nítorí orúkọ Jésù Kristi. Àkókò tá a dẹ̀ wá yìí, ó ń pè fún pé ká yọ̀ǹda ohun gbogbo fún Kristi Jésù, ká má sẹ orúkọ Jésù lẹ́ni. Tó bá ti gbé òun láyé lónìí, òun ó tijú rẹ̀ níwájú Ọlọ́run. Bákan náà, ìdí wo ni Kìrìsìtíánì àgbáyé fi nílò láti ní àforítì nínú Kristi Jésù? Ìdí wo ni Kìrìsìtíánì àgbáyé a fi nílò àforítì nínú Kristi Jésù? Tá bá wo bí ayé ṣe ń lọ lónìí, ẹ rí pé ayé ń lọ àti fẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. Bí ènìyàn kò bá ṣọ́ra ṣe, tí ò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó ṣeé ṣe kó sínú ẹ̀tàn ayé. Ìdí tá a fi nílò àforítì nínú Jésù fúnra rẹ̀, ó pe ìpè yìí nínú ẹsẹ̀ Bíbélì tá a ti kà fún wa. Ìwé Mátíù orí 24 ẹsẹ̀ rẹ̀ 13
ó sọ bẹ́ẹ̀ wípé ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Jésù fúnra ara rẹ̀ ló sọ̀rọ̀ nínú ibi kíkà yìí. Ẹni tó bá forí tì í títí dé òpin, òun náà la ó gbàlà. Bí òkè ṣe lè wà, tí pẹ̀tẹ́lẹ̀ ṣe lè wà tó, ká gbìyànjú ká rin ọ̀nà náà. Bí tí í ṣe ọ̀nà tó rọrùn, ká gbìyànjú ká rìn. Ó jẹ́ àṣẹ láti ọ̀dọ̀ Jésù Kristi. Bákan náà, àforítì jẹ́ ìkan lára ọ̀nà sí ìgbàlà. Ó jẹ́ ọ̀nà sí ìgbàlà, sí ọ̀nà sí ilé ayérayé. Nínú ẹsẹ̀ Bíbélì yẹn náà ni lẹ́ni tó bá forí tì títí dé òpin, òun náà ni a ó gbàlà. Yàn pé àforítì jẹ́ kan lára ohun tá a nílò gẹ́gẹ́ bí Kìrìsìtíánì. Nínú ayé a ó rí ìpọ́njú, ṣùgbọ́n ká tújú ká, òun ti ṣẹ́gun ayé fún wa. Ó jẹ́ àṣẹ látọ̀dọ̀ Jésù. Ó jẹ́ ọ̀nà sí ìgbàlà. Ẹ kí n sọ ẹyọ kan sí ní kòríta bẹ́ẹ̀. Ó jẹ́ aláìgbọ́ràn Kìrìsìtíánì wọ́n pọ̀ nínú ayé lónìí. Wọ́n pọ̀ ju àwọn tó ń gbọ́ràn lọ. Yàn pé tí Kìrìsìtíánì ò bá láforítì, tó bá wo Kìrìsìtíánì ẹgbẹ́ ẹ̀ tó ń tẹ, tó bá wo Kìrìsìtíánì ẹgbẹ́ ẹ̀ tí kò ní àforítì, ó ṣeé ṣe kóun náà fẹ́ sọ ìgbàgbọ́ sílẹ̀. Ìdí tá a fi nílò àforítì nìyẹn. Ká má wò bí ọ̀rẹ́ wa ṣe ń ṣe, ká má wò bí àwọn ará ìta wọn ṣe ń ṣe. So Kìrìsìtíánì nílò àforítì. Bákan náà, kí ni ipá wa tí Kìrìsìtíánì òde òní ta lè sà nínú níní àforítì fún Kristi Jésù? Ipá wo la lè sà? Àkọ́kọ́ nínú ipá wa náà ni pé ìwé Róòmù orí 2 ẹsẹ̀ 2 sọ, ká má ṣe darapọ̀ mọ́ ayé àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. A ò nílò láti ṣe bí ayé ṣe ń ṣe, láti sin Ọlọ́run. Ká sin Ọlọ́run nínú ẹ̀mí, ká sin Ọlọ́run tọkàntọkàn, ká sin Ọlọ́run nínú ohun ìní wa, ká sin Ọlọ́run pẹ̀lú gẹ́gẹ́ bí Bíbélì bó ṣe là á kalẹ̀. Kìrìsìtíánì ò nílò láti darapọ̀ mọ́ ayé. Ìwé Róòmù orí 2 ẹsẹ̀ 2 ó sọ ipá tiwa nìyẹn. A nílò láti sin Ọlọ́run pẹ̀lú gbogbo ipá àti agbára wa. Ohun gbogbo tí Ọlọ́run tó fi sí ìkáwọ́ ni wa. Ohun gbogbo tó yẹ, àkókò ni, owó ni, ìgbà ni, ohun ìní ni, ìgbọràn ni, gbogbo ẹ̀ pátá a nílò láti fi sin Ọlọ́run. Ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 13 sí 14 ó fìdí eléyìí náà múlẹ̀ fún wa. Kìrìsìtíánì irú àkókò bí èyí, bí tí a ti ń forí tì ohun gbogbo tó bá yẹ ká yọ̀ǹda fún Jésù Kristi, a nílò láti yọ̀ǹda rẹ̀. Bákan náà, a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ tó di tọ́rọ́ fọ́n kálé. Ipá tiwa nìyẹn. Ẹ̀ṣẹ̀ tó di tọ́rọ́ fọ́n kálé lónìí, ẹ wo oríṣiríṣi. Tẹ bá wo nínú social media, tẹ bá wò ta, tẹ bá rìn lọ títì, ẹ rí oríṣiríṣi. Ẹ bá máa wo àwọn fídíò àwọn ìjọ gbogbo lọ, ẹ rí àwọn oríṣiríṣi. Ayé ti wọnú ìjọ, ìjọ ti wọnú ayé. Ní ká má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ tó di tọ́rọ́ fọ́n kálé, ká má ṣe jẹ́ kí ó gbá wa kúrò níwájú Ọlọ́run. Ká ní àforítì báyé ṣe ń ṣe, ká má ṣe bẹ́ẹ̀. Nínú ẹsẹ̀ Bíbélì ta ti kà fún wa, Mátíù orí 24 ẹsẹ̀ 12 sọ pé àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò sì di tútù. Ara àwọn àmì òpin ayé nìyẹn. Ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀. Ẹni bá ń sọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀ gan, ọ̀tá ayé ni ó jẹ́. Ẹni tó bá ń pe àkíyèsí àwọn èèyàn pé ẹ̀ṣẹ̀ máa leléyìí, ọ̀tá ayé ni ó jẹ́. Nítorí pé àwọn tó ń lọ sọ́run àpáàdì wọ́n pọ̀ ju àwọn tó ń lọ sí ọ̀run rere lọ. So ẹsẹ̀ 12 sọ pé àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò sì di tútù. Ṣé ìfẹ́ tiẹ̀ ò ti di tútù? Yóò ṣàkíyèsí rẹ̀. Báwo ṣe ń sin Ọlọ́run tẹ́lẹ̀, ṣé bẹ́ẹ̀ ló tún ń sin Ọlọ́run? Ẹ tẹ̀ wá wo irú àkókò bí èyí tí ilé ìjọsìn wà ní títì. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn míì láti hùwà ẹ̀ṣẹ̀ torí pé wọ́n rò pé àwọn ò ní olùṣọ́, wọ́n rò pé àwọn ò ní olùtọ́mọ́. Bíbélì wọn sì wà níbẹ̀ tó yẹ kó jẹ́ olùtọ́nà fún wa. Ká má ṣe ipá tiwa ni pé ká má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ tó pọ̀ ti tọ́rọ́ fọ́n káyé, ká má ṣe jẹ́ kí ó sọ ìgbàgbọ́ wa di tútù, kó sọ wa di tútù nínú ìgbàgbọ́. Bákan náà, ní ìparí, ká máa kíyèsára. A nílò ẹ̀mí kíyèsára. Ká máa gbé ara wa lórí ìgbéléwọ̀n tó lóyìnbó ń pè ní spiritual check-up. Ká máa gbéra wa sórí ìgbéléwọ̀n. Jẹ́ mo sì tún wà nínú ìgbàgbọ́. Ǹjẹ́ ohun tí mò ń ṣe yìí, ǹjẹ́ ó bá ìgbàgbọ́ mu? Ǹjẹ́ ohun tí mò ń ṣe yìí, ṣé Jésù fúnra ara rẹ̀ ṣó fẹ́ràn? Àwọn kan ti gbàgbọ́ wípé Jésù ò ní dé mọ́. Àwọn kan gbàgbọ́ pé báwọn ṣe mọ̀ ọ́ ṣe yẹn náà ni Jésù ó ṣe dé, tí ó ṣe gbé àwọn kan ò tiẹ̀ lólùṣọ́ àgùntàn mọ́. Kò sí ọ̀rọ̀ olùtọ́ni fún wọn mọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́. Bí a ṣe ń lọ nínú Sunday àkọ́kọ́ nínú oṣù kẹrin, mo gbàdúrà wípé a ó di alábùkún fún. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kò ní borí ẹ̀mí wa. A ò ní bá wọn nípìn nínú aburú. Bí a tó lọ kọrin ìparí nínú ìwé orin 346 ká tó lọ kọ orin ìparí, mo fẹ́ kí gbogbo wa ká wá ìwé orin wa sọ́wọ́. Ká wá báírò wa, ká wá ìwé wa. Ó fún wa ní àdúrà mẹ́ta ní ìjẹjọ. Àkọ́kọ́ nínú àdúrà tí mo fún wa náà ni wípé ká máa gbàdúrà pé aláàbò nílẹ̀ Góṣẹ́nì kó dáàbò bò wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá bá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná, ìjẹta mọ́jú àná,
a ó rí wípé ìṣẹ̀lẹ̀ tó lè gbélé lọ ni ìjì tó jà ó fi ọwọ́ Ọlọ́run ó fi hàn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé aláàbò lẹ̀ Góṣẹ́nì ó dáàbò bo èmi àti yín. Àdúrà ẹlẹ́ẹ̀kejì ni pé ká máa gbàdúrà, ká máa rán Ọlọ́run létí ìlérí àti májẹ̀mú rẹ̀. Àgbàdo kì í hù láì jẹ́ kó jẹrà, iṣu kì í hù láì jẹ́ kó jẹrà. Ó kọ́kọ́ rà mọ́nú ilẹ̀ náà kó tó jẹrà. Àkókò ìjẹrà yẹn là ń là kọjá. Lẹ́yìn tá a bá là kọjá tán, ká bọ́ sínú ìbùkún, ìsèso àti ìsọdí púpọ̀. Òun náà ló kù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta ká máa gbàdúrà fún ẹ̀mí ìgboyà. Ó ní kì í ṣe àwọn ojo ni ó jogún ìjọba Ọlọ́run. Lẹ́yìn fún wa ní kókó àdúrà mẹ́ta míì, ká sì má gbàgbé Psalm 60, Psalm 121 and Psalm 91 wa tí à ń kà. Ká máa ka bàbá ká sómi, ká máa kà á lóòrèkóòrè. Ọlọ́run ààbò yóò dáàbò rẹ̀ bò wá. Jẹ́ ká máa gbàdúrà pé bó ṣe òkè àrùn pọ̀ tó, bó ṣe òkè àjàkálẹ̀ àrùn pọ̀ tó, èmi àti yín a ò ní bá wọn nípìn nínú rẹ̀. Ká máa sọ fún Ọlọ́run láàárín ọ̀sẹ̀ tuntun míì àti oṣù tuntun àti kọ́tà tuntun tá à ń lọ yìí. Ọlọ́run má jẹ́ a bá wọn nípìn nínú àjàkálẹ̀ àrùn búburú gbogbo. Bó ṣe òkú pọ̀ tó, kó lágbára tó, má jẹ́ a bá wọn nípìn nínú ẹ̀. Ká máa sọ fún Ọlọ́run ní ìgbà kejì wípé èèyàn ọ̀dá ká má bá wọn mọ̀, kí Ọlọ́run kó bùkún fún wa níbi tá a ti lérò. Ìgbà tí ìrànlọ́wọ́ ẹ̀dá parí, ibẹ̀ ni ti Ọlọ́run, ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀. So a ò ní ṣe aláìní ohun tó dára. Bẹ́ẹ̀ bá gbàgbọ́ pẹ̀lú mi, mo tún sọ wípé a ò ní ṣe aláìní ohun tó dára. Ní ìkẹta, ìyá máa gbàdúrà fún gbogbo àwọn olùṣọ́ àgùntàn káàkiri àgbáyé pé irú àkókò bí èyí, Ọlọ́run kó kọ́ wọn ní ojúṣe wọn. Kó má da ojúṣe wọn sílẹ̀ láì ṣe. Kó má jẹ́ yẹn gan yóò tún fún ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sí ọ̀run àpáàdì. Yóò dára fún wa lórúkọ Jésù. Ìgbà tí à ń kọrin, mo fi wá lé oore ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́ pé bí a ṣe ń lọ kí Olúwa kó máa bá wa lọ. Àánú rẹ̀, ojú rere rẹ̀ kó má ṣe fi wá sílẹ̀ láé àti láéláé. Àmín. Ẹ jẹ́ kí a kọ orin 346 nínú ìwé orin wa. Yóò dára fún wa. Àlàáfíà.